Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn fáyì asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn tó fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀. Yorùbá ká ronú wa. Okùn ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ pa. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tá a ti lè máa gbọ́ mi tá a sì ti lè máa wò bí kedere. Ẹ mà tún káàbọ̀ sórí ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ètò wa Ìtàn Yorùbá, Ìtàn Yorùbá, ẹ jẹ́ n dọ́gbọ́n sílẹ̀ ní abáyé bóyá tó lè rélé náà lò mọ́ra wọn torí pé iná ti lọ. Àwọn tí wọ́n sì bá wa tan jẹnẹrétọ̀ wọ́n ti lọ sùn torí pé ọ̀dọ̀ wa iná bí tá à ń lò bí ìdá ṣùgbọ́n ìgbàdẹ́ náà ló kù tí ìfàtà wà tó ṣe yí pé àlè máa dààmú mọ́ lórí ọ̀rọ̀ ó ṣe iná yìí ó ṣe iná yìí. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lórí. Bákan náà mo sì dúpẹ́ fún gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin gangan ni àṣà tẹ́ ẹ̀ ní sá, ẹ̀yin ni ẹ̀ ń dá aṣọ rú wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni kò sí ní parẹ́. Ilé mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín o tí mo máa ń lóore fún ìlàkàkà yín lórí ìtàn àti àṣà wa. Mo
wá kí ọmọdé, mo kí àgbà, mo kí lọ́balọ́ba, mo kí gbogbo ìjòyè, mo kí ẹ̀yin bọ̀rọ̀kìnní, mo kí ẹ̀yin ọ̀tọ̀kùnú ìlú, pàápàá ẹ̀yin tó ṣe wípé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dọ́kàn dénú ara, tó ṣe wípé ní gbogbo ìgbà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló máa ń jẹ yín lógún, ló sì máa ń jẹ yín lọ́kàn pé bóò ni ògo ilẹ̀ Yorùbá, bóò ni yóò ṣe padà síbi tó ti wà tẹ́lẹ̀. Ó lè má yé àwọn kan, torí pé ẹni tí ò bá bá wa máa ná tó bá ń wo òní nìkan kò ní mọ ibi tá a ti ń bọ̀, kò sì ní mọ ibi tí Yorùbá tá a dé dúró nínú ìtàn. Ṣùgbọ́n ìdí nìyí tó fi pé a fi gbé ìtàn Yorùbá kalẹ̀ kó bàa lè jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo aládé pátá, kó bàa lè jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ọmọ aládé. Náà ni a fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe pé àwa ń ṣe àtìlẹ́yìn fún ètò yìí, ètò wa ìtàn Yorùbá, pàápàá àwọn tó ṣe pé a tún lákàkà pé kí stúdíò ìtàn Yorùbá kó bàa lè ṣe rẹ́gí. Ètò ti alẹ́ tòní nífẹ̀ẹ́ ká farabalẹ̀ dáadáa, nítorí wípé mi ò ní àǹfààní láti bí ọjọ́ mẹ́ta. Ẹ rí i pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation, orílẹ̀-èdè aládàáni ilẹ̀ Yorùbá, àbí ọmọ Yorùbá, àbí ẹ̀yà Yorùbá, àbí ilẹ̀ Yorùbá, mo ti sọ̀rọ̀ pẹ̀ tipẹ́. Sábà yí pé bígi bá wó lugi, Yorùbá ní pé tòkè ni àkọ́kọ́ máa ń gbé. Tá a bá wo bí àwọn ọ̀rọ̀ ṣe ń lọ lóríṣiríṣi, a rí i pé à ń ṣàlàyé fún wa ní nǹkan bí oṣù méjì sẹ́yìn, àbí oṣù méjì sẹ́yìn, tá a bá gbàgbé ńgbà tí bàbá wa Banji Akíntóyè tí wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú BBC Yorùbá, tí bàbá sì fi ń dá wa lójú pé a gba Yorùbá nation ní ọdún yìí, pàápàá inú oṣù kọkànlá. Tá a bá wo ìgbékalẹ̀ wọn, inú oṣù kọkànlá tí ó parí báyìí ni wọ́n gbé kalẹ̀ sí. Òní ní ọgbọ̀njọ́ oṣù kọkànlá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín ti mú àwọn àsìkò kan tó ti lọ, àti ẹ̀wá ní pé ọwọ́ ẹja ṣe sùúrù ká gbà yí pé nígbà yẹn ni màmá bàbá jáde wípé 2022 ìlàkò ní orílẹ̀-èdè Nàìjíríà. Èmi sì jẹ́ ọ̀kan lára àwọn tó ń làkàkà pé bóò ní ilẹ̀ Yorùbá, báwo la ṣe bọ́ ní oko ẹrú, bóò ní ilẹ̀ Yorùbá, bóò la ṣe bọ́ nínú ìgbèkùn àti ìdè tí a wà. Mo jẹ́ ọ̀kan lára àwọn tó ń làkàkà lórí àwọn nǹkan wọ̀nyí. Nígbà tí ọ̀rọ̀ ní báyìí, sọ fún àgbà náà yìí pé ilé yìí ò ní ṣeé ṣe pé Nàìjíríà tó kù oṣù mélòó tá a dìbò láti fi yan ààrẹ orílẹ̀-èdè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbọ́yé ńgbà náà, àwọn tí wọn ò gbọ́yé, ṣùgbọ́n gẹ́gẹ́ bí òpìtàn tó sì mọ ohun tó ń ṣe, èmi ò kákó, ṣùgbọ́n mo mọ̀ wípé bẹ́ni tí ń parọ́ ọ̀bá mọ̀ lọ́kàn ara rẹ̀, ẹni tí ń parọ́ fún lè mọ̀, bẹ́ni tí ń sì ń parọ́ fún kò bá mọ̀, ẹni tí ń parọ́ mọ̀ lọ́kàn ara rẹ̀. Ṣùgbọ́n tá a bá nífẹ̀ẹ́ èèyàn lánìjù, a ní wo ẹ̀gbẹ́, a sì ní farabalẹ̀ wo ọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn olùwádìí ìjìnlẹ̀, kódà bó bá ṣe pọ́ta wọn ní bá ń sọ̀rọ̀, wọ́n gbọ́n tó sọ, wọ́n sì wù ìwé làwọn lè rí mú ń bẹ̀. Nípa ẹkún ó ti lù lógo ẹnu, wọ́n lù lọ́gọ̀ ẹnu. Nígbà wọn ní àní dìbò ní ìpínlẹ̀ Èkìtì, a dìbò nípínlẹ̀ Èkìtì, wọ́n láàní dìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a dìbò nípínlẹ̀ Ọ̀ṣun. APC ló wọlé ní Èkìtì, PDP ló wọlé ní Ọ̀ṣun. Mo wá jáde nígbà náà, mo jóyè wáyé pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ká bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ kùkú. Mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, èmi ni mo kọ́kọ́ jáde ká mọ iye local government tá a ní, wọ́ọ̀dù tí ń bẹ ní local government kọ̀ọ̀kan. Mo sọ fún wa pé ni mo fi gbé fọ́múlà kan jáde tí mo ní 137 tí mo tẹ̀ tó sí àwọn local government pọ̀, torí pé a ní ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ tiwa ní western region, a sì ń bọ̀ níbi àwọn ìpínlẹ̀ mẹ́rin míì tó sopọ̀ mọ́ wa. Gbogbo ìpínlẹ̀ wa a jẹ́ ẹyọ kan nílẹ̀ Yorùbá, Yorùbá jẹ́ kan.
ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà wa àjẹ́ aníbẹ̀ gbogbo local government àwa ni wọ́n jẹ́ 137. àwọn tá à ń pariwo afẹ́ Yorùbá nation afẹ́ bò Yorùbá nation ìjẹ́sẹ̀ wa ó dẹ́sẹ̀ kúkú bí nílẹ̀ Yorùbá local government kan tá a ní local government ní Ọ̀yọ́ state fàpèjúwe ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lèmi ọmọ Ìbàdàn lèmi Ìbàdàn north east ìlà ti bí èmi tí Òkè Adúmọ̀tàlà tó ń bẹ ńbẹ̀ tí ààfin Olúbàdàn tòní tó ń bẹ ńbẹ̀ nílé bàbá àti nílé ìyá ọmọ Ìbàdàn north east ni mí ṣùgbọ́n wọ́ọ̀dù wa ó ń papọ̀ níbì kan kò papọ̀ níbì kan wọ́ọ̀ 12 lèmi wà tó kó àlíìwú nílé bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó sì dé gbé ńlá ní kòtò àpèrò ó wá lọ dé ojú odò onípẹ́pẹ́yẹ léyìí tó tóbi gan láti àlíìwú gbé ńlá lọ dé ojú odò onípẹ́pẹ́yẹ wọ́ọ̀ 12 lọ ṣùgbọ́n ilé ìyá mi ní ọjà Agbó ilé baálẹ̀ lọ́jà Agbó ó ti bọ́ sí wọ́ọ̀dù mi àmọ́ ìjọba ìbílẹ̀ Ìbàdàn north east ni mí àti ilé ìyá o àti ilé bàbá o ọmọ Ìbàdàn north east ni mí pé ìjọba ìbílẹ̀ kan náà láti bí bàbá mi àti ìyá mi ní ilé bàbá mi jẹ́ Òkè Adú ní Mọ́tàlá mo fẹ́ kó lè yé wa ní o ilé ìyá mi jẹ́ ọjà Agbó ọmọ baálẹ̀ lọ́jà Agbó lèmi olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC olóyè Teslim Fọlárìn olóyè ilé ìyá tèmi ni oyè ara àwọn senior chief Ìbàdàn ni ilé ìyá mi lójúyè sí kábàlẹ̀ mà pé mo mọ tí mò ń sọ káwá wo Ìbàdàn north east wá ní ìjọba ìbílẹ̀ 12 a sì ní 33 local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ 12 mo rò pé àwọn tó ní kéré jù ni wọ́n mọ̀ ní bíi wọ́ọ̀dù 10. àwọn olóṣèlú mo sọ fáńgbà náà yìí pé àwa tá à ń pariwo àwọn olóṣèlú local government Ìbàdàn north east tó ṣe wípé wọ́ọ̀dù 12 ní bẹ́ẹ̀nbẹ́ ward 1 dé ward 12 ni wọ́n ti nílé ìpàdé tí wọ́n ń ṣe kò bá jẹ́ èèyàn 10 o kò bá jẹ́ èèyàn 5 gbogbo pátì kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní ilé tí ẹ ti ń ṣe ìpàdé ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó ṣe pé àwọn tó ṣe ti ward 1 yàtọ̀ àwọn tó ṣe ti ward 2 yàtọ̀ gbogbo wọ́ọ̀dù méjèèjì látàwá ní Ìbàdàn north east yẹn wọ́ọ̀dù méjèèjì láyé tọ́bẹ̀ lábẹ́ ìjọba ìbílẹ̀ kan wọ́n wà ní olúlé ẹgbẹ́ secretariat ìwà tó secretariat ẹgbẹ́ òṣèlú àti PDP àti APC Òkè Adó náà ló tún wá wà nílé bàbá tèmi Òkè Adó ní PDP wà tó ṣe wípé iwájú ilé wa ní ti PDP wà lágboolé wa ní sọdàbẹ wọ́n gbé sílé bàbá Èkó ẹ máa dé o ṣẹwárí APC àwọn gbé tiwọn sí ìsàlẹ̀ lílé Láníyàn lẹ́gbẹ̀ẹ́ àwọn Láníyàn wọn níbẹ̀ náà ilé wọn jẹ́ ilé aláàṣẹ àwọn ni wọ́n níbẹ̀ tó sì pé ibẹ̀ náà wọ́n wà gbogbo títì lọ́wọ́ àti gbogbo ayé ń rí gbogbo ìpàdé tí gbogbo wọ́ọ̀dù méjèèjì lábá ṣe ní Ìbàdàn north east Òkè Adó ni wọ́n ń bọ̀ gbogbo ìpàdé tí wọ́ọ̀dù méjèèjì lábá ṣe nínú APC Òkè Adó ni wọ́n ń bọ̀ olóṣèlú nù àwa táwa ń pariwo a fẹ́ dá dúró a fẹ́ gba Yorùbá nation wọ́ọ̀dù aṣọfọ́ngbà náà pé ìjà ti báwọn èèyàn sọ̀rọ̀ ní word by word ìjà láwọn tá à ń kójọ ní wọ́ọ̀dù kí wọ́n mọ tá à ń sọ ọ̀tọ̀ láriwo orí social media bí ìgbà tá a fẹ́ dìbò ààrẹ tọ́lọ ni gbogbo ariwo ìbò tá a fẹ́ dì lásìkò PVC láàfi dìbò ariwo orí íńtánẹ́ẹ̀tì ọ̀ràn awareness là ń create ǹjẹ́ awareness wá dé ẹsẹ̀ kùkú àti rí báwọn ọ̀dà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ local government
mẹ́tàlélọ́gbọ̀n ní bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ 33 local government la ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwa tá à ń pariwo ìjàngbara fún orílẹ̀-èdè Yorùbá nation ẹja dákọ̀ bíi tí secretariat wà níbì kọ̀ọ̀kan. ẹgbẹ́ tí ọba ti dá wàhálà alẹ́ tí ọ̀pá ìjọba ò lè sọ pé kí wọ́n má ṣẹgbẹ́. nígbà OPC tẹ̀ ń ṣe kinní gan tó ṣe pé fashion méjì wà tí ìlú le wọ́n sì ní àwọn ọ́fíìsì wọn sóńbà ẹ̀sùn káàkiri léyìí tó jẹ́ yí pé ká tó wá sọ pé ẹgbẹ́ tó pé ìta ń pè fún ni wípé ìjàngbara ilẹ̀ Yorùbá ní secretariat kankan báyìí tá a lè tọ́ka sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ ló ní ìpínlẹ̀ Ògùn, bẹ́ẹ̀ ló ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó, ká sì yọ ìpínlẹ̀ 4 sẹ́yìn náà. eléyìí jẹ́ pé ibi tó yẹ ká ti gbéṣẹ́ wa àti ìgbé. àwa ní òní sí ìbò níbi tí àwọn olóṣèlú ń ṣe wàhálà, ìyá aláta, ìyá elépo, ìyá eléwédú, máàmí onígúre, máàmí oníróbó, ìyá mi ológì, ìyá mi elépo èbó, ìyá mi aláṣọ, ìyá mi onígi, tí wọ́n ti kó gbogbo wọn tí wọ́n ń lọ́nú ẹgbẹ́ tí wọ́n sì ń bá wọn ṣe. mo ti sọ fún wa rí, ẹlòmíín ṣòṣèlú owó yẹn kọ́. mo ti rí wọ́n ń pín owó kan ẹ tó ṣe pé owó tí ń pa ní ojúmọ́ òǹgẹ̀ géènì tí ọmọ rí yọmọ wọ bíi 10,000 naira, ó sì tún bá wọn jà sí 1,000 naira níbi tọ́lọ̀ ń kẹ́dé. mo wá rí i pé kì í ṣe pé òun ti gbà pé ẹ̀tọ́ òun ni olóṣèlú jọ ni àwọn. wọ́n bá ṣe pé agolo ráìsì kan, agolo mílíkì ráìsì kan lọ́ba kan wọ́n pín tòun fóun. wọ́n tan adúpẹ́ àwọn NEPA tan iná, àwọn NEPA tan náà wá padà, àwọn NEPA tan iná wá padà. bó sọ wá pé náà wá tá ń lò bí ẹni pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ẹni máa ń dì sí wa tá a bá fẹ́ bẹ̀rẹ̀ program nígbà míì táyì fi lo generator pé Ọlọ́run fi náà kẹwàá gan. a máa ń lo náà 20 hours, ìgbà míì a lo náà 22 hours, ìgbà míì a sì lo náà 24 hours ní ọjọ́ míì. wọ́n lè má mú náà wá lọ lọ́jọ́ 2 mẹ́ta léra. ẹ̀tẹ́ bá pa náà wá èyí tó bá pẹ́ jù iná ẹ̀ ní wákàtí kan tó. so ìgbà míì ìṣẹ́jú 15 wọ́n ti pa mọ́ rò pé tá a fi bẹ̀rẹ̀ ètò níṣẹ́ tí wọ́n fi pa náà yẹn a rí pa bẹ̀rẹ̀ ètò náà ni wọ́n pa gbogbo ẹ̀nu pé kò tí ì ju ìṣẹ́jú 15 náà lọ tí wọ́n pa náà tí wọ́n fi tán padà. ilé ìwà ń jẹ́ pé ibi tá a ti wá ń béèrè lọ́wọ́ wa ńgbà náà ni wípé àwọn olóṣèlú yìí ń ṣiṣẹ́ dáadáa láàrin ara wọn láti lè mú ìlànà wọn fẹsẹ̀ rinlẹ̀. ẹni tí ọba wa ṣe o orí eléyìí làwọn náà ó gbélé. tá a bá ní wọ́ọ̀dù àti mọ̀ye wọ́ọ̀dù tó ń bẹ, táwọn ọba tiẹ̀ tí ì lè mú ní wọ́ọ̀dù pé wọ́ọ̀dù yìí o nígbà ní Ìbàdàn ó ní 33 local government, tá a bá tẹ̀ wá sọ pé wọ́ọ̀dù 12 ìyẹn ni pé 12 times 33 ẹ bá mi ẹ̀yin tí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bá mi sí 12 times 33 ẹ jẹ́ mú calculator mi torí èmi yìí ṣe ọmọ kọ̀ǹpútà àti ń bẹ ní Ìbàdàn tó ṣe pé pápápá tí wọ́n bá ti jù sí 12 times 33 ìyẹn ni pé 396 word nìyẹn. ọ̀dọ̀ àwọn ibi tí ò ti tó bẹ́ẹ̀ wá o láwọn ibi tí wọ́ọ̀dù gbóbi 10 ní bẹ́ẹ̀ mi kò pé tó bá kéré jù náà ní 10, ìtọ́ bá pọ̀ jù náà ní 12. 396 ni àwọn wọ́ọ̀dù ń bá 396 ó kù wọ́ọ̀dù mẹ́rin péré tí ó pè pé irinwó 400. ìyìn tí olóṣèlú ṣiṣẹ́ lé lórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ní táwọn olóṣèlú ṣiṣẹ́ lé lórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ pé ẹgbẹ́ tí ó bá gba ìpínlẹ̀ Ọ̀yọ́ o gbogbo wọ́ọ̀dù yìí ni. ṣùgbọ́n kò wá ṣàǹfààní fún ẹni tó fẹ́ díje du gómìnà sẹ́nétọ̀ ní ọ̀nàrẹ́pù ni kó máa lọ sí wọ́ọ̀dù lẹ́yọ kọ̀ọ̀kan pé a máa lọ sí gbogbo àwọn wọ́ọ̀dù yìí o a rí wípé ọdún kan gan òní tó tí ó fi débẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. ìdúnnù bá sọ pé ọ̀dà o ilé ẹgbẹ́ ẹ̀jẹ̀ apá ilé ẹgbẹ́ pọ̀ sí ojú kan ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan 12 ká pa wọ́n pọ̀ ká wá ní local government. so gbogbo local government wọ́n wá jẹ́ 33 local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́. a rí pé ẹyọ kọ̀ọ̀kan la fẹ́ máa lọ oṣù kan àti ọjọ́ mẹ́ta
ìbí wọ́n sì lè lọ wọ́n lè lọ bìkan lọ́jọ́ méjì tí wọ́n fi gé kúrú. ìtẹ́ ká ṣiṣẹ́ lé lórí ni tá a bá kọ́ iṣẹ́ lé lórí eléyìí wọ́ọ̀dù kọ̀ọ̀kan 396 yẹn tìpínlẹ̀ Ọ̀yọ́ lò tògùn bẹ́ńbẹ́ o tògùn bẹ́ńbẹ́ ti Èkó bẹ́ńbẹ́ Ọ̀ṣun Èkìtì o ìnìyẹn kọ́ wá tó kan wọ́ọ̀dù láti wọ́ọ̀dù àgbèrè local government ká tó wá ní secretariat tiwa pé tó a fẹ́ máa ṣe ìpàdé o àwọn tá a bá wá yàn ní secretariat tiwa ní local government kọ̀ọ̀kan àwọn ni wọ́n jẹ́ aṣojú ní state headquarter tó bá wà ní state kan náà wà máa bá àwọn state mẹ́fẹ̀ẹ̀fà yòókù ṣe akùnà gbogbo bíi eléyìí akùnà bíi gbogbo eléyìí àṣèfìwá lọ́kànbalẹ̀ pé àgbà Yorùbá ní sàá lọ. àwa ń lo ideology àwọn Yíbò ìlànà àtọjúpẹ̀lú àwọn Yíbò nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn wa tẹ́ ń bẹ nílùú òyìnbó tẹ́ bá ti rí àwọn Biafra ẹ̀rọ àwọn èèyàn wa tẹ́ ń jọ ń sepọ̀ bẹ́ẹ̀ ló sọ pé ẹ tanra yín Yíbò níbi kankan lọ Nàìjíríà Yíbò ń tẹ̀yìn ni ẹ̀yin náà sì ń tẹ̀lé lẹ́gọ́fà Yíbò ń gbé yín ní gógó ni. nígbà tó wá ní pọ̀rọ̀ Peter Obi ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn Yíbò wọ́n ń ṣe rálì Biafra ó lọ ọlẹ̀ sí i rálì àkọ́kọ́ tí wọ́n ṣe ní London àwọn Yorùbá nìkan Yorùbá nation lárí ń bẹ̀ àrí Yíbò kan láàrin wọn mo jáde mo sọ̀rọ̀ ńgbà náà pé ó dàbí wípé mo sì ń kìlọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde tí wọ́n ń ṣètò wọn ò mọ nǹkan kan nípa ìjàngbara ilẹ̀ Yorùbá wọn ò mọ nǹkan kan pẹ̀ mo sì sọ ní mo lọ́dà bí ẹni tó wọlé ní nísìnyí ọwọ́ àwọ̀ ọ̀dọ̀ mi ọkàn níwé kan lórí tébù ni ó ti mọ̀ pọ́dọ̀ Ààrẹ Òpìtàn ló ń wá ìwé ìwá jẹ́ bíi 100 page ojú ewé 100 ọwọ́ aka ojú ewé 10 ń bẹ 10 page ń bẹ lọ́ba ní ó ti yé òun lọ́ba bọ́ọ̀tà 90 yòókù ńkọ́ làwọn bá bọ́ọ̀tà ni wọ́n bá ń ṣètò lé lórí inú kálukú bá bẹ̀rẹ̀ sí ní fi wá nǹkan jẹ lélẹ̀ bá dá gúrúùpù lẹ́wọ̀n agbowó nígbà tẹ́ bá fi ṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè wá àwọn dá owó sí mo ní sèmi mo sọ fún yín pé kí ló kó owó ẹ lọ́wọ́ àwọn ètò tí mo ti ṣe bọ̀ pé kí ló tì í kó owó àwọn wo là ń dówó fún lọ́ba di wípé òun kálukú náà bá di ajìjàgbara ilẹ̀ Yorùbá bẹ́lẹ̀ yìí ọba wí kinní kan lo ẹ bá rí àwọn kan tó ya láwọn bàbá wa tó pé lẹ̀ gan wọ́n ya ọ̀tọ̀ ní tá a fi bẹ̀rẹ̀ nígbà ọ̀ya ni ìlànà wọlé òun kálukú bá bẹ̀rẹ̀ sí ní ya ń bọ̀ bá wọn. gbẹ́ràn olóyè Sunday Igboho fẹ́ wọlé síbẹ̀ ìtaàrí ni pé àwọn agbó kan tó ti ya kúrò nínú OPC pẹ̀lú àwọn agbó kan tó ya kúrò ní Àgbẹ̀kọ̀yà tó ráwọn ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà náà tó pọ̀ tó gbé ọ̀rọ̀ yẹn pọ̀ rẹpẹtẹ Ààrẹ tí wọ́n lọ ṣàtìlẹ́yìn fún wọn gbà yẹn débi wípé nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams gbọ́ ọ̀rọ̀ bí ìmọ̀ràn ọ̀rọ̀ bí ìbínú wọn jáde ṣùgbọ́n ọlọ́ba wà pa náà gbà yẹn wọ́n wá pé lóyè Sunday Igboho ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò rí báyìí Yorùbá ò yí ọ ọ̀tọ̀ ní kéèyàn ó já lágbára kíní kan bẹ tí ò yáwó èèyàn ọ̀tọ̀ làwọn elétò ogun ṣe tatistan kọ́lẹ́ máa ń pè àwọn tí wọ́n máa ń pe ète tí wọ́n ó jókòó tí wọ́n ó rorí táwọn alágbára bá lọ sójú ogun nílẹ̀ Yorùbá wọn a máa mú wọn dání èyí tí àwọn àgbà sọ ni pé irú Ògúnmọ́lá ibẹ̀ l'Ògúnmọ́lá ti bẹ̀rẹ̀ Ògúnmọ́lá mẹ ète ogun gan because babaláwo ni Ògúnmọ́lá ọ̀dà Ifá yóò sì mọ ilé Ifá lẹ́yọ kọ̀ọ̀kan ni pé tá a bá gbà báyìí ṣé yóò mú tí ọba mú níbo ni ká gbà gbogbo àgbègbè tí bá mẹ́bẹ̀ l'Ògúnmọ́lá léwò yóò wá jókòó yóò wá pa àwọn èèyàn ọ̀dà tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ní tí fáwọn ní ibẹ̀ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ báwo la ti lè gbégbà báwo la ti lè gbégbà tọ́ba tó ṣe tán yóò tó dà ó jẹ́ kó Ògúnmọ́lá ó ní ìrírí púpọ̀ torí Yorùbá ní pé ẹjọ́ là ń kọ́ àìkọjà olóyè Sunday Igboho ọjọ́ ẹni tó ṣe pé akíkanjú ni ṣùgbọ́n òye ète ogun olóyè Sunday Igboho ọ̀mọ́ ń pa rẹ̀ I'm telling you the truth olóyè Sunday Igboho ọ̀mọ́ ète ogun wọn ò ète ogun. ẹ̀kejì bí olóyè Sunday Igboho ṣe wá rò pé òun rí ìlọ́rọ̀ pé inú gbogbo àwọn tó yí òun ká àti gbogbo mọ́ ẹjọ́ lọ mọ̀ ń wẹ̀yìn yẹ
ló rò pé wọ́n rí ìyìn nílò láti lo ohun olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ àfilédè wọn lánàá because olóyè Sunday Igboho sọ pé ètò mọ́rọ̀ ẹ̀yìn ò bá sún mi ni o ìpè àwọlẹ̀ náà sì ni èmi odidi onílé ọlọ́nà mọ́ wá jẹ tó ń ju bẹ́ẹ̀dì lẹ́ẹ̀sùn. àwọn èèyàn ló ọ̀pọ̀lọpọ̀ ń forúkọ olóyè Sunday Igboho wájẹ ẹmẹ ti jẹ jọm nígbà olóyè Sunday Igboho ń bẹ̀ sí ní gbé wọlé Ààrẹ Ọ̀nà Kakanfò wá sọ̀rọ̀ kan pé wá àwọn táwọn rí pẹ̀lú rẹ̀ yìí ìwé sí èèyàn ọ̀dàlẹ̀ ni wọ́n nígbà ọ̀pọ̀lọpọ̀ ń bọ́ Gani Adams kíní kankankan ojó ní tí Yorùbá bá lọ́ọ́yà ọ̀yà àmọ́ Yorùbá ò ní ọ̀yà èmi ọ̀wà lọ́ọ́yà kọ̀ yá o ọ̀rọ̀ pọ̀ ìwọ fúnra rẹ bíùdì àwọn tíìmù fúnra rẹ ni tí ó wà pẹ̀lú ẹ mo dọ̀rọ̀ mú gbà náà torí pé ẹ bá mọ ìtàn tó sì mọ ìrírí mo mọ̀ pé nǹkan kan ń bọ̀ ṣùgbọ́n àmọ́ pé tí ó tó báyìí ní bọ̀ débi wípé nínú àwọn tó sùúrù gbá olóyè àtàwọn ọ̀pọ̀lọpọ̀ wọn PDP ni wọ́n ti di APC lónìí mo sì ń sọ́dọ̀la Fani Káyọ̀dé jọ́tọ̀ lọ sílé olóyè Sunday Igboho mo sún ọ̀pẹ aago tó lò sọ́wọ́ ń jọ́nà kámẹ́rà ni ẹ lọ tó gbogbo kílípù yẹn wò tolóyè Sunday Igboho tó ń sọ̀rọ̀ tó ti ń sun ẹkún tó ń fọwọ́ gba lẹ́yìn pé ṣe sùúrù toró lóyè Sunday Igboho fún ẹ ara ti rò fún pé aburú ń bọ̀ pé wọ́n fẹ́ pa ọ́ nígbà wọn lọ dá wọn lọ́nà Èkó àwọn DSS kékeré wọn kọ́kọ́ kó lọ ẹlòmíì ní wọ́n fírèmù ẹ̀ ní wọ́n ṣe kinní kan ni ìgbà yẹn náà ibà Gani Adams sọ̀rọ̀ pé dábàá fi lè gbé Sunday Igboho wàhálà ni ìbí fídíò jáde fọ́ìsì jáde tá a fọ́ìsì ni tó jáde tá a gbọ́ tẹ́ni pé nínú ẹ̀ tó súnmọ́ lóyè Sunday Igboho náà ló tàṣírí rẹ̀ ta ni sars wádìí nígbà yẹn mọ́mú lómú kìíní kan ni jábélé kan ni jálápá kan ni àmọ́mú lómú gbà yẹn. Now question wà ní a ti ń bá Yorùbá nation bọ̀ ìjàngbara òmìnira ilẹ̀ Yorùbá bí ọdún 4 kó tó di pé olóyè Sunday Igboho ó darapọ̀ mọ́ ìjàngbara ẹ̀ ọgbà tó lóyè Sunday Igboho darapọ̀ àwọn kan rí i torí pé ẹ tó gbajúmọ̀ lóyè Sunday Igboho lóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ nígbà tọ́rọ̀ kiri yìí délẹ̀ lómi ìgbórúkọ rẹ̀ àwọn míì ti mọ̀ tẹ́lẹ̀ torí pé ẹni tó gbajúmọ̀ tó sì fẹ́ popularity kò sí àwọn orin òṣùpá kan tí ó jáde tí ò ní kí olóyè Sunday Igboho àwọn chance lélẹ̀ wọ́n bá sọ di symbol ṣùgbọ́n kí ló jẹ́ kí popularity olóyè Sunday Igboho lè ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation torí mo fẹ́ clear àwọn kankan pé yé wa àsìkò tọ́rọ̀ ìgàngán ń ṣẹlẹ̀ ìgàngán tó ń ṣẹlẹ̀ àgbẹ̀ pé wọ́n kọ́ pa Dr. Fatai Akínbóròkọ ọ̀rọ̀ wa controversy wà lórí ẹ̀ gómìnà lọ bàbá ẹni tí wọ́n pa ó sọ fún gómìnà wípé kìí sàwọn Fúlàní lọ́pọ̀ ọmọ mi ọ̀rọ̀ òṣèlú ni ìyàwó ẹni tó wọ́n pa ní kìí ṣe Fúlàní lọ́pọ̀ ọkọ ọ̀hún Yorùbá lọ́pọ̀ ọkọ ọ̀hún ọ̀rọ̀ òṣèlú ni ìdùn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn Fúlàní pààyàn náà ní Ìgàngán lóòótọ́ tẹ́lẹ̀ ẹ̀ sì fojú hàn àwọn Fúlàní pààyàn o gidi gan kí la wá fẹ́ ṣe Fúlàní pa wá ní Ìgàngán ọ̀dà àwọn ọba àtàwọn èèyàn ẹbẹ wọ́n ránṣẹ́ pé olóyè Sunday Igboho nígbà tó ṣe pé tí wọ́n bá lọ sí police station wọ́n kó gbẹ̀rí lọ lọ́sẹ̀ gbogbo ẹ̀ apá ìjọba ọ̀ka olóyè Sunday Igboho mà ń lọ ń jẹ́ pé yín gẹ́gẹ́ bí gómìnà lágbára nílùú gómìnà wa ní máa lọ ẹ wá máa wo nǹkan o PDP ní gómìnà o PDP olóyè Sunday Igboho fúnra rẹ̀ PDP ní àsìkò tá à ń sọ yìí ọ̀rọ̀ fashion tí ń wà nú ẹgbẹ́ òṣèlú PDP
dókítà tí wọ́n pa Fatai PDP member ni sẹ́mọ̀pọ̀rọ̀ tí wàá di méjì ọ̀rọ̀ tí ń ní fashion nínú ẹgbẹ́ tó lóye Sunday Igboho gan wọ olóṣèlú lóye Sunday Igboho PDP ni ẹ tí wọ́n pa PDP ni gómìnà kan ni wọ́n mọ̀ lọ PDP ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tá a dẹ̀ ní pé wọ́n ń pa wá ọ̀dà ẹja gbẹ́tọ̀rọ̀ dókítà tẹ́ńtò pé ó dá Yorùbá lọ pa àwọn tí Fúlàní pa kọ́ ẹ̀sùn ti pọ̀ lórí Sẹ́ríkì Fúlàní èmi wà lára àwọn tó jáde lọ́dún tó lọ tí mo sì ṣàpìlẹ̀yìn fún lóye Sunday gbogbo ẹ lọ wo 80 minutes ní program yẹn gbogbo fàyà gángbà yẹn kí ló dé débi wípé èmi gan inú bí mi gba gómìnà ẹsẹ̀ lé ní wọ́n mọ̀ lọ torí pé tára bá ń ta wá àmọ́ kọjá báńdìrì ara tó ń ta wá bẹ́ẹ̀ sì ni a sì lè káwọ́ gbéra kí èèyàn wá lónìí káwù kọ́pà kan nu wa ó tó wá lọ́la káwù láì sẹ́rẹ̀ ìgalà sáwà dúró gbogbo ìlú wọn ṣàtìlẹ́yìn olóyè Sunday Igboho sì lọ wọn lọ lójú ọ̀nà àwọn Fúlàní tó ń ta wàrà àwọn ìfẹ́ ó tó ra wàrà lọ́wọ́ àwọn táwọn wá lọ kọ́ ẹ̀ àwa lẹ́yìn láwọn ọmọ náà ti ń ṣòwò olóyè Sunday Igboho nígbà wọn sì débẹ̀ wọ́n fún Sẹ́ríkì ní wọ́n nì sẹ́mọ̀ pé agbọ̀rọ̀dọ̀ ẹ̀ tọrọ bá ń bẹ̀ mọ́ fọ̀rọ̀ lọ wọn lọ tán ìlú bínú lápapọ̀ àlàyé tó ṣẹlẹ̀ ń bẹ̀ jọ náà ìlú bínú nígbà tèmi bọ́rọ̀ yẹn lọ ìlú àwọn ẹ̀gbẹ́ wà lára àwọn tán ní pé kí DSS ó gbé ńgbà náà ṣùgbọ́n ọlá bíbí ọlá nílẹ̀ àtọ́lá nílẹ̀ ni wọ́n tíráàkì fóònù mi gbà yẹn ẹ̀ẹ̀mẹ́fà kó tó bá mi yọ kó ìsìn torí ẹ̀kọ́ ń lé mi dájú bí mi nítorí ẹ̀kọ́ ń lù èmi nìkan nítorí máa tíráàkì kí torí wípé mo mọ̀ pé tí wọ́n bá mú mi ìdílé ẹjọ́ òbí mi ọ̀rọ̀ tó ṣe pé tí màá sọ tí ń lè dáàbò bò pé bẹ́lẹ̀ ìṣirí ni àwọn tẹ́tẹ̀ ẹ̀kọ́ lé olóyè Sunday Igboho pé àwọn lọ bò bá di ibẹ̀ náà wọ́n á pàfi wọ́n lẹ̀ torí òfin ń bẹ sẹ́mi ìpààyàn sẹ́mi ìrẹ́pù sẹ́mi ìlú jìbìtì kí ni èsì kówó jẹ èsì ẹ̀sẹ̀gbẹ́rẹ́ mi gbé máa kówó jẹ ní èsì ó wà ń lọ bẹ́ẹ̀ ṣé ẹ gbàgbé pé kó tó di àsìkò ní 2020 October 1st olóyè Sunday Igboho pé rally ọmọ Yorùbá pé ká jáde ká wá support torí pé mi ò fẹ́ lo gbogbo àwọn fídíò tó jẹ mọ́ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ jáde tó lè Sunday Igboho ní ènìyàn ọmọ Yorùbá tínú bí wọ́n jọ́lẹ̀ pé àsọdálẹ̀ ní yí bá a ṣe sọ ní àsọdálẹ̀ ní ìgbà náà wọ́n pe ààrẹ ibi tíjà àwọn àtàrẹ ti wá lé gbà lọ pé orí kíní ẹ̀ wọ́n ti ń gbọ́ tí wọ́n pe ààrẹ dẹ̀ ní kọ lẹ́tà sí mi tó bá bó fẹ́ ṣe tó bá sọ ní káwọn èèyàn fún ọ báyìí kọ́ la ṣe ń ṣe nǹkan èmi gan wà lára ẹni tíjọba ń sọ ẹrù ìjà kọ́ ní ba ààrẹ ẹrù ìjà kọ́ ní bolóyè Sunday Igboho ṣùgbọ́n ẹrù èyí tí ń ba èmi fáwọn méjèèjì ní ẹrù àwa Yorùbá yìí torí pọ̀pọ̀lọpọ̀ ti di gẹ́gẹ́ bí ìkòkò ọbẹ̀ wọn tí ò gbọ́dọ̀ fọ́ ẹ mà pé bí ìlú ṣe ń dàrú Boko Haram kankan ogun Boko Haram ò lè parí mọyì àwọn military àwọn top officer tí wọ́n ń jẹ́ ń bẹ̀ Amẹ́ríkà military ọ̀fẹ́ kógun Iraq ó parí ọbẹ̀ àwọn kankan wọ́n ń ta amúdẹ́sẹ̀ fún wọn ni wọ́n ń toríṣiríṣi nǹkan láyé ìjọ nǹkan láyé bàbá wa máa ń jagun ọjọ́ ogun máa ń bẹ lójú ogun mo wà ní ìkan nínú ìwádìí ìtàn tí mo ṣe lójú ogun ẹni tí ọmọ pé òun ó dé tí ó tún máa ra sọ́lá tí ó máa ra góòlù tí ó máa ra gbogbo ẹ̀ tí ó máa ra lẹ̀kẹ̀ wọ́n máa ń nẹ́jà lójú ogun ẹni tí ó tó ń jẹ fún wọn elélùbẹ́ eléwúrẹ́ oríṣiríṣi nǹkan wọ́n máa ń tà lójú ogun. ìwà nígbà yẹn àwọn èèyàn jáde láti support olóyè Sunday Igboho pé inú bí wọn ṣùgbọ́n nígbà tọ́rọ̀ gàngán wá ṣẹlẹ̀ tí gbogbo àṣemọ ti ń lọ nílẹ̀ Ìbàràpá kíláàbù yẹn wá jáde kìí ṣe pé kíláàbù tó jáde nígbà náà kò jáde nítorí Yorùbá nation ó jáde nítorí wàhálà tí ń ṣẹlẹ̀ ní Ìbàràpá olóyè Sunday Igboho náà wà pẹ̀lú àwọn tó súnmọ́ wọn chance nílé ẹ jẹ́ ká sọ kínní mọ́ Yorùbá nation
rántí pé October 1st 2020 ọdún méjì sẹ́yìn àtòṣù kan ẹ lọ wò àwọn èèyàn jáde ńjọ́ náà ẹ̀gbẹ́gbà náà wọ́n tẹ̀ tó ti káwọn ọlọ́pàá kan lọ sẹ́nu ilé olóyè Sunday Igboho ṣùgbọ́n táwọn èèyàn bá jáde kí lọ́lọ́pàá fẹ́ ṣe nígbà tí wọn bá ti bàdà lọ́wọ́ wọn kó kálukú jáde olóyè Sunday Igboho sọ pé àti ṣe rálì náà nínú street ọ̀dọ̀ mímbì náà nìyẹn torí pé kò tí ì le ọ̀rọ̀ lórí stéètì àti olóyè Sunday Igboho nígbà yẹn pé security report ti bá náà lọ́dọ̀ gọ́vnà ní gọ́vnà tẹ̀lé kò wá di pé ńgbà tí gàngàn ṣẹlẹ̀ tí crowd yẹn wá jáde tí gbogbo ìlú mì tìtìtìtìtìtìtì ẹ rí i pé gbogbo àwọn èèyàn ilẹ̀ Ìbàràpá gan ló ti dúró dè wọ́n. ìyún ni àwọn èèyàn wá wòye pé ẹja gbé wo àwọn rálì tá à ń ṣe ẹ rí i pé gbogbo rálì tó wá mẹ́rù wá rálì Ìbàdàn nígbà wọn kọ́ sí ti Ìbàdàn èrò àwọn èèyàn rò pé ṣé kìíní ó dàbí òótọ́ èrò jáde púpọ̀ ó ń lọ Ògùn ó ń lọ Gbá ó ń lọ Èkìtì èrò wá ń jáde sí i. agbẹ́wọ́n sì ń ṣe rálì ní rálì tí ẹ ṣe ń bàdẹ̀ tẹ́rù ọ̀jáde o agbẹ́wọ́n láǹfààní àti túrú ẹ̀mí ìṣe ni èrò wọn ọ̀bá wá tún pọ̀ jù bá ń lọ torí bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àwọn èèyàn wò ó pé ẹ̀mẹ́jà lọ bóyá wọn kò lógun abẹ́ wọn kò lọ́pọ̀ bá wá di pé ìrọwọ́rọsẹ̀ ní ń lọ kó tó wá kan pé tá a fẹ́ lọ sí lẹ́kọ̀ọ́ tẹ́sí mọ̀ pé bá fi lọ ṣe tèkó gbogbo Èkó mì tìtìtìtìtì kó tó wá di pé sọ́jà lọ bùn bá ìdílé wọn láìsí pé wọ́n ń pààyàn gbogbo rálì tí wọ́n lọ wọn ò pààyàn wọn ò ṣègbà kan lọ́la àmọ́ àwọn tó lọ sí bọ́dà ìdí ìrókò bóyá gọ́ọ̀mẹ̀ntì náà lọ́sẹ̀ tí àwọn èèyàn pẹ̀ yín kan lọ dààmú wọn bẹ̀ tí wọ́n láwọn ti sí bọ́dà alẹ́ o ṣùgbọ́n wọ́n mú olóyè Sunday Igboho láti gbé ohùn ìjọ tí wọ́n ṣe conference tí wọ́n ṣe tí bàbá Laji Akíntóyè wà tó lè Sunday Igboho bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ́ ń bẹ lókè ọyẹ máa bọ̀ o ilé ti tó lọ o á lọ sí bọ́dà gọ́ọ̀mẹ̀ntì dìyàn mú ọ̀pọ̀ ojú òpó mu tẹ́ bá flag wa ni o ẹ lè flag dáadáa yóò kàn wá ẹ̀ torí wò lórí YouTube torí ètò tá à ń ṣe ẹ̀yin tẹ́ mọ́ flag ètò mi ẹ jẹ́ ìṣàlàyé kí nìkan fún yín kó lè yé yín bá a ṣe ń ṣe live ló ń rìkọ́dù ẹ̀ flag yín yẹn kò lè yọ nígbà tó bá lọ sórí YouTube Ìtàn Yorùbá kò lè hàn bẹ́ẹ̀ àwọn èèyàn wà ṣe farabalẹ̀ gbádùn ẹ̀ dáadáa tó bá ti padà tán láǹdà lóde là ń gbé sórí YouTube Ìtàn Yorùbá ìnáwó wa lọ fi gùn bàdùn lé lóye Sunday Igboho. àwọn tó wá jẹ́ pé àwọn fẹ́ forúkọ lóye Sunday Igboho tajà business ti wá sílẹ̀ gbogbo ayé ọ̀wá rí tọ́píìkì míì ṣe mọ́ olóyè Sunday Igboho ní ìdòní olóyè Sunday Igboho wá di símbọ̀ Yorùbá nation jàgbára tó ṣe pé bẹ́ẹ̀ ni ọba wí mo ti pe olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ni ọba wí nígbà wo sígbà wo mẹ́mbà lolóyè Sunday Igboho náà nínú ọ̀rọ̀ Yorùbá nation bẹ́ẹ̀ mi náà ṣe jẹ́ pé kílẹ̀ Yorùbá wà lómìnira ìlú náà ìjọ kan bẹ́ẹ̀ mo sì ń sọ yí pé ńgbà náà ẹ bá rí gbàgbé kéèkan rálì tí n bá ti ráwọn kan mọ̀ pé àsìkò tá a ṣe rálì tó ẹ lọ wo gbogbo kílíìpù tí bàbá wa Bánjí Akíntóyè kọ́kọ́ sọ láyé ẹnìkan kọ́ mọ̀ sí rálì o ká mọ̀ kírètì awareness bíkọ́ kínní ní protocol àwọn tó gbé lẹ̀ ń bọ̀ yá lọ òjijì ní Yorùbá nation now ló dé ìtàn tí wọ́n béèrè fún ni wípé àtúntò lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ àwọn kan ní ọdẹ wa ká máa béèrè fún orílẹ̀-èdè tiwa pé tá a bá ń béèrè wọn ò bá tiẹ̀ lé fún wa wọn ò fún wa ní àtúntò bí ṣùgbọ́n ibi tí wọ́n pàpà já sí náà ní tiwa ìlà wa kan fi dúró lórí wípé ẹ jẹ́ ká tútù ọ̀ wáyé ká padà sí regional system a sì lè padà sí regional system àfi tá a bá lọ́mọ ń bẹ̀ àwa kan dúró lórí ẹ̀gbà yẹn mẹ́ta ń tèmi kọ́mọ owó débẹ̀ regional system Yorùbá nation ibi tá a pilẹ̀ ń lọ náà ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èrò rò pé a lè fo odò Ògùn pọ̀ mọ́ odò Ọ̀ṣun tó ṣeé ṣe màá wọ ẹlòmíì tí bá ń ṣètò lórí afẹ́fẹ́ pé ilé náà mọ̀ pé nǹkan mọ̀ kankan ọmọ pèrọ ló ń pa síwọ́ tọ́ ọmọ tọ́ ọmọ kankan palẹ̀ Yorùbá ẹlòmíì ó sọ èdè báyìí ogún ọ̀gbọ́n Yorùbá nígbà tẹ́yìn ń sọ̀rọ̀ ẹ gbàgbé kí ni pé ẹ bá mi sọ Yorùbá rẹ̀ àwọn ọ̀sẹ̀ o wà níbẹ̀
làwa lọ rálì yẹn làwa fi sọ olóyè Sunday Igboho di symbol. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó bẹ̀rẹ̀ kínní both locally and internationally, gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n fọwọ́ sí tọ́pọ̀lọpọ̀ èèyàn gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní ibù. Níbo làwọn eléyìí ti wá? Níbo làwọn eléyìí ti wá? Tó bá ṣe pé lóòótọ́ bàbá wa Bánjí Akíntóyè ìní ẹ̀ ń tẹ̀lé, bàbá ó sọ ìtàn bí ọ̀rọ̀ Yorùbá níṣẹ́ ti bẹ̀rẹ̀, wọ́n sì sọ iye ọ̀rọ̀ àwọn ọba ìjàngbara, wọ́n sọ iye àwọn ọba tó fọwọ́ sí àti bó sì bẹ̀rẹ̀ pátá. Ìgbà lọ̀rọ̀ tí kì í sísẹ̀lẹ̀ tí àwọn Fúlàní tí wọ́n wọnú igbó Kìsì, wọ́n hà láti Ààrẹ Ìbà Gani Adams, àwọn èèyàn bá ti sọ wọ́n di pé nígbà wọ́n di Minister of Information bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ o. Ààrẹ lè lọ, ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lóun ọ̀mọ̀ tí wàhálà bá ṣẹlẹ̀, àwọn tí wọ́n fẹ́ lọ bá ń bẹ̀ AK-47 wọ́n ti sọbẹ̀ di camp nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ fẹ́ múra láti fi kọlu ilẹ̀ Yorùbá. Nígbà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, àwọn ọlọ́pàá náà ṣèwádìí wọn ní bẹ́ẹ̀ ló ṣe rí. Àwọn aláṣẹ wọ́n fún Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams go ahead, wọ́n dẹ̀ flush wọn out. Wọ́n flush wọn out. Olóyè Sunday Igboho ètí lọ sí gàngán gbà yẹn. Lẹ́yìn ìgbà náà lóyè Sunday Igboho wá lọ. Ibi tọ́rọ̀ tí wàá bẹ̀rẹ̀ Ààrẹ kan kákọ́ wá. Ìyẹn gbé kámẹ́rà lọ rú bí báyìí, á ti lọ ṣiṣẹ́ ń bẹ̀. Tẹ́ bá ń gbà tó lóyè Sunday Igboho lọ, tẹ́ bá lọ tó fídíò yẹn wò, ẹ máa rí àwọn òkú àwọn tí wọ́n pa bẹ̀. Ìbọn gbogbo ọ̀bẹ táwọn OPC gbà kókó fáwọn ọlọ́pàá nígbà yẹn. Ìgbà yẹn àbúrò mi Kàbírù Kòkòrò ó ń bẹ láyé, òun ló wà lẹ́gbẹ̀ẹ́ olóyè Sunday Igboho gbàgbà nínú fídíò yìí gbà náà. Ibi tí wàhálà ti ń dénú láàrin pé iṣẹ́ tá a ti ṣe táwọn ò pariwo, tá a ṣe silent ìnìwọ́ lọ kó tó di pé iná ọ̀rọ̀ yẹn kú gbà náà. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn onímọ̀ ibi tọ́rọ̀ ti ń bọ̀. Ó wá di wípé tajà tẹran wá di ọ̀rẹ́ olóyè Sunday Igboho. Tajà tẹran ó dọ̀rẹ́ ọ̀rẹ́ olóyè Sunday Igboho. Ìgbé wọn kọ́ fẹ́ kọlu ilé wọn kan láàkọ́ wọn fẹ́ sún ìbílẹ̀ ibi tí wọ́n ti kó òkú tó bọ́bi tí wọ́n wà. Torí pé ń kálukú àwọn èèyàn wá ń wọlé bó ṣe wù ú. Àwọn tí wọ́n lọ plant kámẹ́rà bẹ́ẹ̀ tí wọ́n fi nǹkan bẹ̀ gbogbo tí wọ́n bá sọ nínú ilé wọn máa gbọ́ tí gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀. Ènìyàn tó mọ oríkì ayé ò pọ̀ o lè yan ọ̀rẹ́ o, má ṣe yàn múlẹ̀ o. Ayé kì í yé ni kídèrè mọ́ yé ni o lè yan ọ̀rẹ́ o, má ṣe yàn múlẹ̀ o. Wá di pé wọ́n sọ wọ́n di symbol Yorùbá nation. Wá di pé olóyè Sunday Igboho la máa gbàgbọ́ kì í kó olóyè Sunday Igboho tó darapọ̀. Àwọn wo gangan ní ọ̀rọ̀, àwọn wo la fi ta kókó tí Yorùbá nation bá wáyé lónìí. Olóyè Sunday Igboho kò lè ṣe president, kò lè ṣe governor, kò lè ṣe minister, kò lè ṣe kankan. Jù pé kílẹ̀ Yorùbá ọmọ bàjẹ́ gẹ́gẹ́ bí olóyè fúnra ẹ̀ ṣe wí. Àwa ń bọ̀ bẹ́ẹ̀. Nígbà olóyè Sunday Igboho wá ta àtàrí tá a náà lọ sí gbó Kútọnu tí ò dé tọ́lọ̀ ń pẹ́ni ẹlẹ́ni yọ. Àwọn kan náà mọ̀ ní bóun ló ṣe líǹkì pé olóyè Sunday Igboho ń bẹ ní Kútọnu tíjọba àpapọ̀ tó dọdẹ ẹ lọ. Àṣìwádìí lórí èèyàn àwa tá a lá fẹ́ gba Yorùbá nation náà intelligent wa àlẹ́sẹ̀ lórí pé ta ló tàṣírí bó wọ́n ṣe mọ̀ pé olóyè Sunday Igboho wà ní Kútọnu tó ṣe pé tó lóyè Sunday Igboho bá fẹ́ sọ̀rọ̀ àwọn ìbéèrè rádaràda wọ́n gbé kọlu ọba, wọ́n gbé kọlu joyè, wọ́n gbé kọlu bọ̀rọ̀kìnní lẹ́ni tó ṣe pé kíkiní ò tó bẹ̀rẹ̀ ìbọ̀wọ̀ fún àṣà, ìbọ̀wọ̀ fún àgbà, ìbọ̀wọ̀ fún lọ́balọ́ba ń bẹ fún un. Ṣùgbọ́n gbà tẹ́sẹ̀ ẹran bá ti papọ̀ mọ́tẹ́ èèyàn bí ṣe ń rí nu. Gbé tó lè Sunday Igboho bá bọ́ bàtà lónìí báyìí, ẹ má bínú bàbá mi, wọ́n mú kinní kan sí ni tó dọ́dọ̀ pásítọ̀ náà. Bẹ́ẹ̀ sì gbogbo àwọn tá à ń sọ náà láàjọ jàjà òmìnira. Ẹlòmíì lè sùn nínú ilé kódà àmọ́ kọ́ má bàa yí dá sí, bá sì délé òní ọ̀jẹ́ jù ẹnìkan náà ní dẹ́ tẹ̀lú ọ̀yẹ̀ ní gbègbè. Wọ́n máa ń lọ bẹ́ẹ̀. Nígbà yá ni pásítọ̀ Bánkọ́lé jáde. Wọ́n lọ tún gbé jáde nígbà wọ́n rí pé bóyá wọ́n ti rò pé nígbà tó lè Sunday Igboho ń bẹ kó tó di pé wọ́n fún wọn ní little freedom. Kọ́lọ̀ ń jẹ́ wọ́n gé ní total freedom tán. Wọ́n bá gbé pásítọ̀ Felix Bánkọ́lé jáde
òun náà bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kò wọ́n tiẹ̀ jó tutù wọ́n sáré nọ́ọ̀kì ẹ̀ pàun ẹgbẹ́ lè wọ́n ẹ fẹ́ fi tó lu jìbìtì ni ẹ fẹ́ fi máa gbowó òun náà bá lọ ṣe fídíò kan ọkọ àwọn ọmọ ogun jọ ọmọ ogun ọ̀ràn mìíràn o ẹ dúró déédéé ẹ dúró dáadáa ní bẹ́ẹ̀ lábẹ́ ìràwé tí wá tí ọ̀ṣọ́ ló ti àmọ́ gbúrò Felix Bankole tó láwọn ọmọ ogun ìgbọ́n tó fẹ́ kọ́ ọmọ ogun rẹ̀ dáadáa àwọn ọmọ ogun mi fẹ́ jáde o ẹ̀yin ọlọ́pàá ẹ má dààmú wọn o kí n tọ́ ọlọ́pàá pẹ̀lú ọmọ ogun rẹ̀ ìbí wọn náà lọ fẹ́ ṣèlú ni ó wulẹ̀ ní fọlọ́ àbí fìjìláńtẹ́ àmọ̀tẹ́kùn gbòsọ̀dúdẹ̀rọ̀ àgbẹ̀kọ̀yà OPC níbẹ̀ nígbà ọlọ́pàá kódà àwọn tó ń bọ́ ọlọ́pàá fọwọ́sowọ́pọ̀ kí ìlú ọ̀ dáná àwọn ọlọ́pàá náà lẹ́bi wọn lára ń kà wọ́n náà gbogbo bí ẹ ṣe wá ń dáná lọ́nà Abẹ́òkúta ni lọ́nà Èkó ni àwọn ọmọ Felix Bankole táwọn èèyàn dọ́wọ́ àtàwọn ẹ̀tẹ̀tù fún táwọn pé wọ́n gbà mọ́tàkì pẹ̀lú ẹ̀ àgbúrò wọn. nígbà tó yá tí wọn ò rí mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ojú wa tì wọ́n tó wá ń sá láti mọ́ ìlólókọ lóye Sunday Igboho. Yorùbá nation ti ń bọ̀ tipẹ́ àwọn àgbààgbà wálẹ̀ Yorùbá ìjàngbara ilẹ̀ Yorùbá ti ń bọ̀ tipẹ́ sàdédé ìlàbá tó ní Dúpẹ́ Onítìrí làwọn náà bá dé sẹ́mà wọ́n ti lórúkọ lóye Sunday Igboho dáadáa so ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń lò wọ́n fi rí jẹ àmọ́ wọ́n rí pé kò jáwó mọ́ bíi ti tẹ́lẹ̀ làwọn náà bá dé pẹ̀lú oríṣiríṣi ideology kíní báyìí ẹ lọ ṣe passport ẹ lọ ṣe òfin ok ẹ lọ ṣe passport ẹ lọ ṣòfin kíní kan a máa declare bẹ́ẹ̀ mo sọ fún mi ẹ lọ ṣe kíní ẹ lọ design owó la bá ń ṣe fàdákà ogún fàdákà fàdákà 10 30 fàdákà 50 fàdákà bẹ́ẹ̀ mú wò wá báyìí. so ẹni tó náà tó dé lọ́sàn kan òru kan tó náà tó jáwọ̀ òun náà tó di figure head la bá ń bá a bọ̀ lọ́ba di pé onígbó wa dágbó méjì akọ̀pẹ́ ẹ̀jà yìí mọ́kàn tì ká mọ́ onígbó dágbó méjì akọ̀pẹ́ ẹ̀bàdàn mọ́kàn tì ká mọ́ onígbó dágbó méjì lọ́ba dágbó méjì gbogbo èèyàn lọ́mọ yìí pé igun bàbá Bánjí iná ẹ̀ lólóyè Sunday Igboho wà àtúnítìrí ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣiríṣi la wá ń gbọ́ ṣùgbọ́n tẹ́mi ń dúró lórí ni wípé sáà lọ lọ́dún yìí tá a sì lè lọ nígbà wọn wá ń gbé ìjọba ìpínlẹ̀ Èkìtì lọ ilé ẹjọ́ nígbà náà tí wọ́n dìbò kò ní ìfàkókò ṣòfò lélẹ́yìí owó tá a fi ń gbéjọba Èkìtì lọ ilé ẹjọ́ ó bá ṣe pé oko tá a ti máa sin màálù ní gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation ẹja oko ìbálẹ̀ àmọ̀jẹ̀ màálù wọn mọ́ àwa là ń sì dá oko lẹ̀ ilẹ̀ ń bẹ́ńlẹ̀ Yorùbá ká ní stéètì kọ̀ọ̀kan 15,000 acres àárín kára oko màálù ká tó gbé àwọn nǹkan míì bẹ́ẹ̀ a mọ̀ pé àbáyá àwọn nǹkan míì tí màálù ọba lè jẹ kó bá ṣe pé àwọn igi ìlà máa gbìn bẹ́ẹ̀ bí igi mángòrò igi àgbálùmọ̀ igi ọsàn tó pé tó bá ga tán lọ́jọ́ iwájú á tó máa fi ṣòwò láìpẹ́ wọ́n la àwọn pákó kan mángò ni wọ́n fi àwọn igi mángò tí ń bẹ́lẹ̀ Haúsá mọ́kòógì ni wọ́n fi ń la pákó báyìí tẹ́mi ò tiẹ̀ tó mọ̀ oríṣiríṣi àwọn nǹkan báyìí ẹ jẹ́ àfọwọ́ ṣe nǹkan gidi owó tá à ń wéèsì tá a fi ń gbéjọba lọ ilé ẹjọ́ yìí àmọ́ agbẹjọ́rò fẹ́ gbowó ni àwọn kan náà tí wọ́n sì tó máa jẹ́ bẹ́ẹ̀ pé kábà lọ́wọ́ tá a dá wa àfi ṣe nǹkan kan wọ́n bá ń gbéjọba Èkìtì lọ ilé ẹjọ́ mo ní ìbò wọn ti ń ṣerú ẹ̀ kéèyàn ó kó kọ lọ United Nations ìbò wọn ti ń ṣerú ẹ̀ nílùú ọtí tí lo democracy àwa lọ ilé ẹjọ́ pé kí wọ́n má dìbò wọ́n kọ́ ní ẹ lọ yọ ọpọlọ wọn wò wọ́n dìbò lẹ́kìtì APC wọlé wọ́n dìbò lọ́sùn PDP wọlé. táwọn aláwọ̀ sọ fún wa yìí pé a lọ o nígbà tí election táàdì ìbò ní February yìí o tọdún ìkó oṣù kan tí wọ́n parí nígbà ó sì kó bí oṣù 3 a lọ lọ́dún yìí o níbo là ń lọ nílẹ̀ wa a lọ o nígbà yàrá àwọn kẹsẹ̀ ń lérí ogun mo tún jáde nígbà náà pé sẹ́ẹ̀ mọ́ tẹ̀ ń sọ ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀mí ṣe battle ground gbọdọ̀ dá tàbí fẹ́ bájà fún ẹ̀fẹ́ jà fún tẹ́ ẹ bá fẹ́ jà ẹ lọ sábùdá ẹ wàá sọlẹ̀ Yorùbá ní battle ground lọ àjẹpọ̀rí yín ò pé oríṣiríṣi wọ́n sá dandan rẹ̀ lọ́sà máa jáde bẹ́ẹ̀ lásìmọ̀ ẹ̀ láyé wọn pé kíní yóò rí báyìí kọ́ ni wọ́n ṣe ń gbà àwọn tó orílẹ̀-èdè lágbàáyé
tí wọ́n ti ń gbà á síbà wọ́n ṣe ń gbà á kò sì síbi tí wọ́n ti jà náà ìjókòó àlàáfíà ní ọkàn yìí rẹ̀ nígbà tó di ọ̀sẹ̀ tó lọ ọ̀rọ̀ ti àwọn wàhálà àti rògbòdìyàn oyè orí àpèrè ìkírun rògbòdìyàn àpèrè ìkírun tí èmi mójútó lọ́wọ́ kò jẹ́ ráyà pípé náà pọ̀ gbà ìfọ̀kàbalẹ̀ bàbá rẹ̀ tí Dúpẹ́ Onítìrí àwọn bá jáde nígbà tí ìyá wa Dúpẹ́ Onítìrí jáde àwọn èèyàn rí wọn gẹ́gẹ́ bí aya olóògbé MKO Abíọ́lá àwọn fowókọ jáde àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní fi ṣe jáde olóṣèlú náà sì làwọn náà kò ṣe aburú kéèyàn ojú olóṣèlú o ṣùgbọ́n ká ṣọ́ra fún olóṣèlú ni torí pé kì í ṣe gbogbo olóṣèlú ló wà lìjà náà ìtì ọ̀pẹ náà ju ṣúyà lọ bẹnu wọn olóṣèlú ló ní lọ́lọ́ lẹ́tà torí ẹni tí wọ́n bá ṣòṣèlú wọn kọ́kọ́ mú ọ lọ sílé ìwé ibi tí wọ́n ti ń parọ́ ní Áfíríkà ní Nàìjíríà tí sì ń bá wà lọ ìṣòro tí Nàìjíríà ní gbogbo Áfíríkà náà lọ ẹ dákọ̀ Áfíríkà kẹtẹ ẹ lè mú yẹn gan dákọ̀ tẹ lè mú ibi tẹ àwọn ibi tẹ bá ti lè mú yẹn gan náà rádaràdá náà wọn tó máa ṣe ń bẹ ẹ lọ wò dáadáa owó ń bàjẹ́ gbogbo kan bàjẹ́ lójoojúmọ́ àwọn náà bá bẹ̀rẹ̀ oríṣiríṣi fọ́múlà oríṣiríṣi táàmù rí làwọn ibo kan náà bá tó kó bò wọ́n nínú ẹ̀ náà lọ́dún tó lọ àwọn kan kó bò Ààrẹ káwọn OPC ó tó jáde kó tó di wípé àwọn kan dá sí i nígbà tí àwọn OPC àwọn ò lè gbà á mọ́ ọ̀gá wa lẹ̀ ń bù yìí mo sì sì kè lọ́gbà náà kó tó di pé gbogbo ọ̀rọ̀ yẹn rọlẹ̀ àgbà náà wọn ò ti bọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ táwọn OPC náà bẹ̀rẹ̀ sí ní gbé àfọ̀ṣẹ oríṣiríṣi jáde ìtaàrí lẹ́yìn ìgbà náà ni pé ká ṣọ́ra mo máa ń sọ nígbà ọ̀rọ̀ síta èmi àti Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ Ìbà Gani Adams lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ju àwọn ọba kan lọ mo jáde mo sọ̀rọ̀ ńgbà náà nígbà wọn tẹ̀ tó fèsì mí mo tún sọ̀rọ̀ ṣùgbọ́n ń gbọ́ tán ẹ̀rù ìjàpọ̀ ọmọ àjẹ kálámù làwa jẹ́ mo ń bọ̀ ẹ jẹ́ ìwò kínní torí pé ó fún mi ní sáyìn kan nísìn. ṣùgbọ́n gbogbo tọ́rọ̀ bá ti tán kò ti tán nù. lẹ́yìn ọ̀rẹ́ yìí la wá rí pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó pẹ́ wọ́n ń mú bebebebe lórí net wọ́n bá ń fa allegation kanra wọn. ẹ̀yin lẹ wà nínú gbó kinní kan tẹ̀ ń já àwọn èèyàn gbé ìbẹ́yìn lẹ̀ ń gbá àwọn èèyàn kan ìbẹ́yìn lẹ̀ ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ ohun ò ní wá Nàìjíríà torí àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ ọlọ́pàá pé ok àwọn náà wọ́n kú tó àṣírí ara wọn gbogbo ẹ̀ ló kún bẹ́ńtà ìpè ọ̀dà ìbẹ́yìn lẹ̀ ráwọn kan táwọn ẹ̀ bá gbáwọn èèyàn wọ́n mọ̀ sí bí Yorùbá tí wọ́n ń jáwọn èèyàn wá gbé pé ọ̀rọ̀ yẹn ó pọ̀ bẹ́ẹ̀. lọ́sẹ̀ tó lọ ìyàwó Dúpẹ́ Onítìrí wọn láwọn declare Yorùbá nation léyìí tó ṣe pé Professor Banji Akíntóyè bàbá ò mọ̀ sí olóyè Sunday Igboho wọn ò mọ̀ sí wọn wá sọ bẹ́ẹ̀ pé lẹ́yìn ìgbà wọn jáde pé táwọn ti declare yìí o ẹnìkan kò tó lè declare mọ́ ìwé tí téèyàn bá sì declare nǹkan declaration ìwé náà dà tẹ́ bá dé Washington lónìí Declaration of Independence America ẹ̀rí gbogbo léèdè ní máa ń ní ìwé náà dà ìta àgbọ̀n ni àwọn tí ń yan àwọn ṣé mínísítà kan ní kíní kàkàkà ẹgbẹ́ àwọn ògbókọ àwọn tó jẹ́ interim ṣé ní Lagos State logun state lọ́yọ̀ state ní gbogbo ẹ̀ interim orú èwo ọjọ́ wo ni wọ́n wọlé tó bá ṣe pé Yorùbá nation tá à ń ṣe àwọn wo ẹ bá mi bí gbogbo àgbáyé àwọn tó pilẹ̀ kínní ẹni wọn ó jáde sáyé kárí gbogbo àwọn èèyàn ńláńlá professors engineers doctors àwọn bọ̀rọ̀kìnní ìlú àwọn pàrọ̀kòyí ìlú àwọn ọba ìlú ẹni wọn ó jáde. ṣé chájà ilé ìwà wọ kínní ni wọ́n fún wa bí kí ló wà ń bẹ̀ à ń chájì ẹ̀ kí ló wá ló máa dúró fún. sọpọlọ rẹ ò gbégbẹrẹ ọlọkọ wọn àlè
ní bá declare ọ̀rọ̀ bá tó ń jà rìnrìn pé declaration eléyìí kò sí nǹkan mí ẹ̀tàn ni. ìtẹ́ ẹ sọ fún wa ní pé a kúrò ní Nàìjíríà lọ́dún yìí. nígbà màá rí mọ́lẹ́tò kan láni rálì láńbọ̀ olóyè Sunday Igboho ìní ò lídìí rálì náà láti Kútọ́nù kò ní sọ bẹ́ẹ̀ kọ́ má sọ bẹ́ẹ̀ ká lọ bí Ọbásanjọ́ ní 2011 nǹkan ok. ẹni tó ṣe program tó wá tó ṣe mí lánàá ọ̀rọ̀ orí jẹ́ ìgbé tẹ́ ẹ bá jáde sí wa tó lóye Sunday Igboho bá lóun ṣe Yorùbá nation mọ́ kò sí nǹkan kan mọ́ ẹnìkan tó lè gbà fún wa lu nígbà tí Dúpẹ́ Onítìrí dé àwọn láwọn gbà fún wa bàbá Bánjí Akíntóyè ò lè gba Yorùbá nation fún wa olóyè Sunday Igboho nìkan ló lè gbà fún wa kí ni tí ń ṣẹlẹ̀ those people àwọn èèyàn mọ̀ pé àwọn ń fi ọpọlọ wa ṣeré ni wọ́n mọ̀ báwọn ń fọpọlọ wa ṣeré ni wọ́n mọ̀ báwọn ń fọpọlọ wa ṣeré ni àwọn allegation kan jáde àwọn kan ti gbowó lọ́wọ́ olóṣèlú àwọn kan ti tẹ̀lé olóṣèlú sọ pé ẹjọ́ là ń kọ́ àìkọjá àwọn ti gbowó lọ́wọ́ olóṣèlú o wọ́n ti tẹ̀lé olóṣèlú oríṣiríṣi náà là ń gbọ́ ńgbà yẹn ṣùgbọ́n mi ò yín tí mo fi dákẹ́ ìní wípé àníṣe tá a bá lọ lọ́dún yìí ààrẹ Laji Abbas ń fọgbà yẹn ga o ń fi ìtàn sọ̀rọ̀ o torí pé ẹ̀mí bọ́ èmi sì ń sọgbà láwọn èèyàn ń tàn yín níṣẹ́ arágbà yahoo nínú wọn àgbà yahoo tààràtàrà gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ ẹgbàgbà yahoo o a sì rí 419 tààràtàrà a sì rí onírọ́ oníjìbìtì ẹlẹ́tàn àwọn wọ̀nyí kọ́ àwọn tó ní kíní àwọn dà àwọn ò jáde wọ́n wò pé kí ni ibo làwọn eléyìí ti wá ilẹ̀ Yorùbá ó yàtọ̀ ṣùgbọ́n táwọn ti ní báwọn Yíbò ṣe ń ṣe làwọn náà wọ́n bá tẹ̀lé lẹ́gọ́fà èyí tí Yíbò bá ti gbé wá ni wọ́n bá ń tẹ̀lé wọ́n bá ní bá ń sọ̀rọ̀ báwọn Yíbò ṣe máa ń bú àwọn ọba wọn ṣe máa ń bú àwọn èèyàn wọn làwọn èèyàn wa náà bá kọ́pì rẹ̀ lọ́ba ni wọ́n ń bọba wọ́n ń bújòyè ni ọba sàpọ́nlé mọ́ nínú ọ̀rọ̀ bí Yorùbá bá fẹ́ bú àgbàlagbà pẹ̀lú sùúrù Yorùbá fi máa ń bá àgbàlagbà kì í ṣe bí ọmọ Èkó torí ọmọ Èkó náà òun fi àpọ́nlé sí i nígbà tó ní Ọlọ́run lé ayé móòlù ẹ̀ kọ́ ọkàn wọ mọ́tò kó sọ fún pé kálukú ẹ mú change yín dání o ẹ mú change yín dání o ọwọ́ afẹ́ wọ mọ́tò bóyá 100 naira ni wọ́n á ná 500 naira sí gbà ní dádì mo sọ fún yín náà dádì ló pé dádì irú kí lélẹ̀ ẹ yára yín brain náà nígbà òpè yẹn dádì tó lé kọ́ yára rẹ̀ brain dádì sórí yín pé sá ọmọ Èkó nù Yorùbá sì ní wọ́n ẹ̀ lè bú àgbà bí tàṣe pé lè pọ̀ àwọn tó sọ pé àforí ọba fọ́ àgbọn aráwọn tó ń bọ́ lọ́fà tó ní Fúlàní lódòyè ọlọ́fà aráwọn tó bólúwù àtúnwá ń gbọ́ aráwọn tó láwọn lọ bẹ Olúwo padà Olúwo tó sì fẹ́ lọ bẹ padà ẹ̀ Fúlàní ọmọ ọba Kánò ní ìyàwó rẹ̀ pé ẹlòmíì ẹ̀kọ́ ilé kọ́kọ́ ṣe pàtàkì wọ́n bólúbàdàn gandan wò kánú wọn bẹ tó bólúbàdàn mo ní oríire tó ṣe ni wípé ó ti bó ẹ̀yìn tán kí n tó gbọ́ ọmọ pé bàdàn ìfara wọn ṣeré Ìbàdàn wa bí Ìbàdàn ṣe gbolè tó gbọ̀lẹ̀ tó àwọn ọmọ ilé èèyàn lù fìlú ilẹ̀ fún wa yàrá kan gbogbo Ìbàdàn ní a sì ní ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn dọ́là tó gbé tàbá bẹ̀rẹ̀ sí ní fà báyìí ó fi ìlú kò sí mọ́tò ìṣẹ̀lẹ̀ tó rà dára wa nù kò sí ẹ tó fẹ́ kí ìlú òun ó bàjẹ́ ìdí ó ti bá ń ṣètò ètò àlàáfíà ni ìgbẹ́ bá bẹ̀rẹ̀ ìtàn àáfúnlágbò ìtàn àgbò ìtàn wà ó dídì ìwé ní àgbò ìtàn àárọ̀ tí ó fi lè lálàáfíà àwa ń tẹ̀lé lẹ́gùn falẹ̀ Yíbò níbi kankan lọ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ wàhálà tó délẹ̀ àti sọ fún wa mo lè sọ̀tẹ̀ Yíbò ló dà á lẹ̀ Yíbò ń béèrè wọn láwọn fẹ́ lọ nígbà tó pé ọyá ẹwà mọ̀ lọ ẹ fún wa ní ẹjẹ́ ìfilẹ̀ Yíbò tẹ́ fẹ́ lọ hàn wá ti Yíbò dáná o ṣé south làwọn Yíbò ní àbí south east
ẹ̀ní bínú ni tí àṣìṣe bá wà níbi tí mo kọ bóyá south ní bóyá south east ni mo fẹ́ fi hàn wá nù. Ààrẹ Laji mo tó dé lálẹ́ mo bá wa súnmẹ̀ dáadáa ká bàa lè rí ẹ̀jẹ̀ kó yẹ̀bà fún mi báyìí. Tá a bá wo Enugu, ìpínlẹ̀ Enugu àwọn ni wọ́n tóbi jù ní ilẹ̀ Ìgbò torí pé ìpínlẹ̀ 5 péré ni wọ́n ní. Ìpínlẹ̀ 5 péré ní ilẹ̀ Ìgbò ní. Ìpínlẹ̀ 5 péré ni wọ́n ní. Ẹ foríjì mi ò bá ṣe pé ọba correct àbó bá wrong south east or south ẹ má bínú. Enugu state 7,161 square kilometre. Abia state 6,320 square kilometre. Ebonyi state kọ́ ni 5,670 square kilometre. Imo state 5,530 square kilometre. Anambra state 4,844 square kilometre. Àpapọ̀ gbogbo sáré ilẹ̀ wọn nù ilẹ̀ wọn mo lọ ọ̀tún mo lọ òsì gbogbo ẹ̀ jẹ́ 29,525 square kilometre. Gbogbo ilẹ̀ wọn nù. Díẹ̀ báyìí ló fi ju Ọ̀yọ́ state lọ. Ní Buhari sọ pé dọ́ọ̀tì níyìn tí wọ́n bá ju ẹ̀yìn sípínlẹ̀ Niger wọ́n wà yín tì ní. ẹja wá wo ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá lélẹ́yìí ẹja wo ilẹ̀ Yorùbá. A rí i pé gbogbo ilẹ̀ Ìgbò ní àpapọ̀ gbogbo ilẹ̀ Ìgbò ní àpapọ̀ alọ́ jẹ́ 29,000 plus ní gbogbo ilẹ̀ Ìgbò lápapọ̀ 29,000 ní gbogbo ilẹ̀ Ìgbò lápapọ̀ gbogbo ilẹ̀ Ìgbò lápapọ̀ jẹ́ 29,525 Ọ̀yọ́ state à ń cháàjì kínní wàhálà rẹ̀ pọ̀ à ń cháàjì ẹ̀ wọ́n dà wá láàmú oníṣẹ́ wa pọ̀ náà lónìí náà fi cháàjì dáadáa. Ọ̀yọ́ state jẹ́ 28,454. Díẹ̀ báyìí ní gbogbo ilẹ̀ Ìgbò state wọn márààrún ló fi ju Ọ̀yọ́ state lọ. 29,000 làwọn 28,000 Ọ̀yọ́ state. Ogun state 16,762. Ó tún tóbi ju ìpínlẹ̀ tó tóbi jù nílẹ̀ Ìgbò lọ. Ondo state 15,500. Ó tún tóbi ju ìpínlẹ̀ tó tóbi jù nílẹ̀ Ìgbò. Ọ̀ṣun state 9,251. Ìpínlẹ̀ tó tóbi jù nílẹ̀ Ìgbò iná ní Enugu ìpínlẹ̀ Enugu ní 7,161. Ekiti state 6,353. Enugu tóbi jù ń lọ. Lagos state ló kéré jù nílẹ̀ Yorùbá ó ní 3,345 square mile. Ẹ wá já wo àpapọ̀ rẹ̀ jẹ́ 79,665 ní àpapọ̀ ilẹ̀ Yorùbá. Àwọn sì jẹ́ 29,525. Wọ́n wá fún wọn ní stéètì 5 wọ́n tó ń béèrè sí tó ṣe pé irú ìpínlẹ̀ Ògùn ẹ̀kún ó pín síbi 2 tàbí 3 kọba lè bárò àwọn ìpínlẹ̀ tiwọn bí àwọn Anambra àwọn Imo state dọ́gba. Ìpínlẹ̀ Ògùn Oǹdó ẹ̀kún ó pín wọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kún ó pín wọn sí 5 torí pé wọ́n fẹ́ẹ́ jọ kẹ̀kẹ́gbẹ́kẹ̀gbẹ́. Ṣùgbọ́n tá a bá wá kò lórí máàpù lórí eléyìí ẹ já lọ síbí ibi tí mo ti níṣẹ́ ṣe ní. Wàhálà tá a bá wá wò mo wá mú àwọn ìpínlẹ̀ míì mọ́. Ìpínlẹ̀ Kwara ó tóbi ju gbogbo jẹ́pẹ̀ nílẹ̀ Ìgbò lọ dáadáa ìpínlẹ̀ kan nù. Kwara jẹ́ 36,825. Kogi state tẹ̀lé tó ipá àwọn ọmọ Yorùbá ló bẹ́ẹ̀ ìsàlẹ̀ odò Ọya náà làwọn náà wà ó jẹ́ 29,833. Ìpínlẹ̀ méjì nù. Lápá ọ̀hún Edo state ìpínlẹ̀ Edo ọba Edo Yorùbá ọba àwa là ń lo ọba Edo ilẹ̀ Yorùbá ni
17,802. Delta State kìí ṣe àlọ́. Ààrẹ mùsùlùmí tí bàbá wa Dídàmàk jẹ kò sí Kogi àti Kwara ń bẹ̀ torí páwọn ń claim páwọn ń bá nọ́ọ̀tì làwọn ń bá ṣe. Ó dé Ẹdó àti Delta. Tàbá wá ro mẹ́wẹ̀ẹ̀wá ìpapọ̀ ó jẹ́ 181,823. 181,823 sí 29,000. Gbogbo àwọn wọ̀nyí á pé Yorùbá nation fẹ́ dá dúró, ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró. Ìpínlẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tí ó jẹ́lẹ̀ Yorùbá ni. Tó sì pé wọ́n nílẹ̀, wọ́n lọ́rọ̀ ajé. Gẹ́gẹ́ bí tí àwọn olùwádìí ṣe, wọ́n ní tí ilẹ̀ Yíbò ń gbọ̀n sínú àpò òṣùwọ̀n Nàìjíríà 1.5% ni. Àwọn Delta ilẹ̀ Yorùbá àti North ni láti rí nǹkan púpọ̀. Ní wọ́n bá tẹ̀lé lẹ́gọ́fà nígbà ọ̀ya lára àwọn bàbá wa kan Afẹ́nifẹ́re náà bá tó pín méjì. Àwọn kan láwọn Yíbò ni àwọn ṣe kí ni o làwọn bá lọ Peter Obi. Àwọn kan ní Bọ́lá Ahmed Tinubu làwọn ń bá lọ. Gbogbo àwọn Yíbò ṣera wọn lọ́kàn. Wọ́n sì mọ̀ pé Peter Obi ká kọ́kọ́ wò ó ní Nàìjíríà bàbá dìbò tá a wọlé ẹgbẹ́ òṣèlú ọkọ ní í ṣe. Gómìnà mélòó lẹgbẹ́ òṣèlú ní ó ní í ṣe. Sẹ́nétọ̀ mélòó ni wọ́n ní ó ní í ṣe. Bó láràlú ṣe gba ti ẹgbẹ́ ìsí ó ní í ṣe. Àtíkù ó jẹ́ Fúlàní, igbákejì rẹ̀ ó jẹ́ Yíbò. Tinubu ó jẹ́ Yorùbá, igbákejì rẹ̀ ó jẹ́ bẹ́rìbẹ́rì Bọ̀ọ̀nù, kì í ṣe Fúlàní, kì í ṣe Haúsá, Bọ̀ọ̀nù bẹ́rìbẹ́rì ní Sẹ̀tìmà. Peter Obi ó jẹ́ Yíbò, igbákejì rẹ̀ ó jẹ́ Fúlàní. Ìyẹn tí Yíbò ń fẹ́ náà ni pé ìjọba àwọn àtàwọn Fúlàní káwọn ọjọ́ máa ṣe. Because bí Yíbò ṣe jẹ́ minority ìní Fúlàní jẹ́ minority. Ṣùgbọ́n Fúlàní jẹ́ minority ó ń bẹ lórí ilẹ̀ majority. Ó fi ń lo orúkọ majority láti máa gbé minority àti gbogbo àwa yòókù mọ́ra. Now ọ̀rọ̀ Yorùbá nation gẹ́gẹ́ bí tí Kóyèkí sọ pé tá a bá fi lè gba Yorùbá nation lásìkò yìí ó lè má ṣeé ṣe mọ́ lọ́dún mẹ́wàá ó lè má ṣeé ṣe mọ́ láéláé. Gbólóyè Sunday Igboho nìkan ló lè gbà fún wa. Àkọ́kọ́ ẹja gbé sílẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ àwọn wo gan-an ló pilẹ̀ kínní wọn jáde. Ìwé tí ìlànà tá à ń tẹ̀lé dà lórí rẹ̀ wọ́n jáde. Bàbá Bánjí Akíntóyè èyí ni pòfẹ́sọ̀ tọ́pọ̀lọpọ̀ rí pé à ń lọ káàkiri àgbáyé àti kọ lẹ́tà àti ṣe kinní kan. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé bàbá wa Bánjí Akíntóyè gbogbo lẹ́tà tẹ́ ẹ kọ sáwọn orílẹ̀-èdè tẹ́lẹ̀ kọ lẹ́tà sí ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó rí kọ́pì rẹ̀. Dúpẹ́ Onítìrí àwọn lẹ́tà tẹ́yìn náà lẹ́ẹ̀ ti kọ àwọn kìíní tẹ́tí ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó rí kọ́pì rẹ̀ àrí kọ́pì. Now ẹ wá wo àgbáàrin àwọn kan sì ti jẹun bẹ̀ tó yán ti yó a sì kó bá àwọn kan níbẹ̀ rẹpẹtẹ ọmọ onílé ọlọ́nà ó jẹ́ tí ń sùn ta. Fúlàn because of fọ́ṣọ lóye Sunday Igboho tí mo gbé lánàá ìgbìpìlẹ̀ tí ní sùúrù ni pé ó di 31st ìmọ̀ tú o ó di 31st December 31st tí wọ́n wá kí Happy New Year tí mo tún wá gbọ́ fellow Nàìjíríà tí ààrẹ Muhammadu Buhari bá wa sọ̀rọ̀ tí èyí ṣe pé Yorùbá president lọ́ba àṣọgbà ti gbalẹ̀ Yorùbá into kí là ń deceive àwọn èèyàn fún. You don't have thinking and plan. Why America so great today? By thinking and plan. Èmi ọ̀gbọ́n mi tẹ́ ti ń dánwò ta akóra wa ta lọ́dún tó lọ́run tá sílẹ̀ a sì ń lò a sì ń ta àwọn ọmọ tó yẹ ká tírèènì kájọ́ mọ̀ pé bí nǹkan ṣe rí nì apilẹ̀ kínní yìí o ẹ máa bá a lọ o ìgbà báyìí ni o báyìí láṣẹṣe o.
ó kálukú wá dọ́gbọ́n yọ ẹsẹ̀ ó wá ní fọmúlà dọ́ọ̀jẹ̀ à ń declare Yorùbá nation orí ahọ́n àti declare Yorùbá nation náà nìkan náà wọ́n máa ń declare rẹ̀ so kí ni declaration yẹn mean níbo láti declare rẹ̀ àwọn orílẹ̀-èdè wo lẹ́yà fún lẹ́tà pa ti declare orílẹ̀-èdè wo ló fọwọ́ sí ìwé tá a fi declare ẹ̀dá o. múndà a kú ní Nàìjíríà ni là ń gbọ́ tẹ́lẹ̀ àwọn ọmọ pé declare pé sọ pé a declare Yorùbá nation a kú Nàìjíríà tó kù oṣù mélòó tá a dìbò. It's like wasting of time. It's like ọ̀rọ̀ òṣèlú gbogbo tí ń lọ èmi ò ní kú ẹ̀yin ò ní kú ojú tẹ́ fi wò ò ní fọ́ etí tẹ́ fi gbọ́ ò ní di ẹ ríran wò. ìyá baálẹ̀ lálùbáríkà ẹ gbọ́ nǹkan. alẹ́ máa gba yahoo ẹ sì mọ 419 ẹ wàá máa fọpọlọ wa ṣeré níbi tẹ́jú ojú ajé ti làdé yìí àwọn kan sì ń kó nídìí ní jẹ ká ṣiṣẹ́ lórí ìtọ́ ẹ̀ ká ṣiṣẹ́ lórí owó táwọn èèyàn ń gbà ẹ tó ń gán àwọn èèyàn kí wọ́n lọ máa kìnnáàpù àwọn èèyàn Fúlàní ń kìnnáàpù Yorùbá ń kìnnáàpù àtẹ̀bẹ́yẹ àwọn kan làwọn fìjìláńtẹ́ wá pa ní Ìbàdàn yẹn tó ṣe pé àwọn ọmọ Benue ni àwọn Egede Ìgbìrà ń kìnnáàpù Ìgbò ń kìnnáàpù Fúlàní ń kìnnáàpù Yorùbá ara wa náà tó ń gbàbọ̀dè wọ́n tó ń gbowó fún wọn ìbọn làwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà lẹ́tà sí ara yín sẹ́yìn tá a tẹ̀lé nù ìyẹn tá a tẹ̀lé nù wọ́n tó wá ta àwọn èèyàn débi pé wọ́n wá ń dá wàhálà láàrin ẹlẹ́sìn àwọn ọ̀dẹ̀ tọ́rọ̀ òye náà wọ́n ń dá nílẹ̀ Yorùbá kì í sí wàhálà ń bẹ ìwé orí social media ẹlòmíì ọmọ bẹ́ẹ̀ ṣe ń bú mùsùlùmí ẹlòmíì ọmọ bú christian ẹlòmíì ọmọ bẹ́lẹ́sìn ìbílẹ̀ ilẹ̀ Yorùbá ò rí báwọn àwọn ẹ̀rú wà bá nílẹ̀ Yorùbá a máa ń bára wa ṣe pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan ni. a ṣètùtù ètùtù ní sẹ́ńtúrì tá a wà yìí ètùtù lẹ́ẹ̀fi gba Yorùbá nation ọ̀dẹ̀ ni ọ́ èyí tí ó ṣètùtù ó ṣe nínú ilé ara ẹni ibi tí ìjọ christian muslim àtẹlẹ́sìn mi bá ń bẹ ìta bá fẹ́ ṣe òun kálukú ó ṣe nílànà ẹ̀sìn rẹ̀ tá a bá ti pè nǹkan nípàdé general láṣẹ nǹkan àní gbé lórí ẹ̀sìn kan màá wá wà àwọn èèyàn ariwo tẹ́ ẹ̀ ń pa ṣé ni ó wà ní káwa ẹ̀ kúrò nínú Islam ṣé ni ó ní kẹ́lẹ́ èèwọ̀ kúrò nínú Christianity àbí ni ó ní kẹ́lẹ́ kúrò nínú ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ mo tún wá ń dọ́rọ̀ ẹ̀ sílẹ̀ wọ́n wá ń dà wá láàmú wọ́n ẹ̀sẹ̀ sọ fún mi pé tẹ́lẹ̀ bó bá ń lùlù bọ̀ tó bá déwájú mọ́sálásí wa yọ́ pàlù àbí wọ́n ẹ̀sẹ̀ sọ fún mi pé tẹ́lẹ̀ bó bá ń bọ̀ tí àfa bá ń bọ̀ tó bá rélégún yọ́ yà fún wọn sóṣojo ni kálàáfíà ọba àlè wa ni kájọ ẹ jẹ́ ká lórí pípé ẹ má jẹ́ ká tẹ̀lé lẹ́gọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣiṣẹ́ fólóṣèlú díẹ̀ nu wọn ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ mi ò jù bá lọ àwa ní kẹ́ ẹ jẹ́ ká ronú wa ilẹ̀ Yorùbá dọwọ́ èmi àti ẹ má jẹ́ á tẹ̀lé àwọn ẹlẹ́tàn tí wọ́n ń forúkọ Yorùbá nation àtorúkọ olóyè Sunday Igboho tí wọ́n ń fi àwòrán olóyè Sunday Igboho lu jìbìtì àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n dákẹ́ tí wọ́n fọwọ́ lẹ́rù kìí pé wọ́n gọ̀ torí pé wọ́n rí báwọn ilé irọ́ ni wọ́n ń pa tí wọ́n bá rówó gbogbo tí ń lọ́lẹ̀ Yorùbá wọ́n tà sí rẹ̀ fúnjọba ní fi dákẹ́ àjagun sílẹ̀ Yorùbá náà lẹ́ẹ̀ ti jagun mo wà àwọn kan náà táwọn náà láwọn tí ń tírèèdì àwọn tí wọn ò ju bíi 3 mẹ́rin lọ ètò ìfẹ́ wá jà ní Nàìjíríà ni ó mà ṣe o ṣe torí pé ìjọba Nàìjíríà ń fọwọ́ ra àwọn bandits àti kinní lórí sọ́jà Nàìjíríà kò síbi tí wò ti bẹ̀rù sọ́jà Nàìjíríà láfíríkà wọ́n lé ológun Chad wọ́n lé wọ kápítà wọn láyé àwọn Buhari náà kọ́ ń gbà wọ́n láyé Sàgárí tí Buhari bẹ́ẹ̀ wọ́n lé wọn wọ̀pẹ́ ẹ̀yìn jọ ẹ já lo ètò àlàáfíà nílẹ̀ Yorùbá
ilẹ̀ Yorùbá ò ní torí èmi bàjẹ́ kò ní torí ìwọ bàjẹ́ ẹ mọ̀jà tẹ̀lé lẹ́gọ̀ọ́ fáwọn alábòsí ìtọ́ yẹ ká gbájúmọ́ ní tààràtààrà bó o láàṣẹ padà sí ẹlẹ́kùnjẹkùn ìbéèrè tó yẹ ká béèrè tá a bá gbé eléyìí lọ sí gbogbo ibikíbi láyé etí British gbélé fún wa ni o àwọn Yíbò wọn dàrú o á rí jàjà bàbá dẹ̀ ti gbà á wọn ló wá kú bá ṣe mójútó apá àlólógún tó fìyà jẹ wá gbà tá à ń lo regional system àlólógún tí wá ń gbà náà ilé àwọn Yíbò fi lè kóbọn wá kí wọ́n wá pa premier wa wọ́n wá pa síbàdàn nínú Akíntọ́lá bá wù wá ká gbọ́ èyí tẹ̀sí tó ń jẹ́ bẹ́ẹ̀ èmi ò tẹ̀ rí kọ́mẹ́ǹtì ẹ má bínú ẹ̀ pé bá ti ń ṣètò mi èrí kọ́mẹ́ǹtì ká èyí tẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bú wa bá wù wá ẹja ló làákàyè wa wọ́n ti ṣe pé pé ọgbọ́gbọ́dọ̀ Yorùbá máa ń dalẹ̀ Yorùbá ẹ̀sìn Fáwọ́lọ́wọ́ ẹ̀sìn Fábíọ́lá ẹ̀ tó ṣe fún Tinubu Àtíkù kì í ṣe Fúlàní mọ́ Yorùbá ni orí àwọn gómìnà wa tó jẹ́ PDP àti gbogbo wọn orí wọn sì dàrú Wike ọmọ tí ń ṣe oríire ò pé ṣùgbọ́n àná rọ̀ bí káà.